tí bá parọ́ mọ́ kí n má jèrè tíátà ìmọ̀ torí mi ò ní ṣépè fún. àmọ́ tó bá gbé mi ò parọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí alábòsí á padà ṣẹlẹ̀ sí. 2008 wọ́n fi Alhaji Musiliu Akínsànyà Àyìndé Olúọmọ wọ́n fi wọ́n jẹ Olúọmọ of Oṣòdì Sọlọ local government wọ́n dẹ̀ gbé show yẹn fún wa. lẹ́yìn ìgbà yẹn Oṣòdì Day 2008 wọ́n tún gbé show yẹn fún wa hunter of anybody lówó. àwọn èèyàn tó wá rí mi pé Olúọmọ wọ́n mọ̀ pé mo súnmọ́ Olúọmọ ẹ bá ti lówó gan ẹ bá ti Olúọmọ ibi tí bọ́ọ̀ yìí ní ọ̀kánjúà ló máa fi ń gbaṣẹ́ ọ̀kánjúà tó máa fi ń gbaṣẹ́ náà ló fi ń mú wa tó bá ti di pé ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ báyìí á fẹ́ ká ṣe é sílẹ̀ kó pọ̀ rẹpẹtẹ. ó jẹ gbèsè lórí iṣẹ́ yẹn ó gba mọ́tò nídìí ẹni tó sponsor fíìmù yẹn kò wá padà rí owó san fẹ́ni yẹn. èmi tí mo lọ dúró fún ní pàǹtí rè tí òun sọ wípé òun ṣe oore fẹ́mi. èmi ni mo dúró fún ní pàǹtí nígbà tí gbogbo èèyàn sá lọ tí màá bẹ́ òde ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé wọ́n fọlọ́pàá mu. fíìmù òbí ní táìtù ẹ̀ Kolanut Lisa Anjorin ló produce ẹ̀ a ṣe launch yẹn ní Abida Hotel Obesere ló play Ògbólúkẹ́ ló direct èmi mo direct show yẹn mi ìgbà wọn náírà lórí ẹ̀ o. so Olúọmọ original first film Síkírátù Sìǹdòdó tá a máa yà. a kú dédé àsìkò yìí sà ẹ ṣeun fún àǹfààní àtòrò ọ̀fẹ́ tí ẹ fún wa láti wà níwájú yín àgbàládùn àkọlọ́wọ̀n bá a dúró tì yín ilé àti ọ̀nà yóò ní dàrú lágbára lọ́run ẹ ṣeun gan sà. níwọ̀n bá bí ọ̀sẹ̀ 3 sí 4 sẹ́yìn tí a bá yín pàdé níbi tí ẹ ti ń yà àwọn iṣẹ́ kan nígbà tí ẹ bá wa sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà tí ó jáde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wò ẹni tí ẹ ń bá wí lọ́jọ́ náà lọ́hùn tí gbogbo èèyàn mọ̀ sí hunter tí hunter náà nígbà tí wọ́n rí àwọn nǹkan tí a ṣe lọ́jọ́ náà lọ́hùn wọ́n àtẹ̀jíṣẹ́ sí wa ní iléeṣẹ́ wa ní pé àwọn náà fẹ́ ṣe kí ni àwọn náà fẹ́ sọ àwọn nǹkan tí ẹ sọ pé gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yin sọ fún wa lọ́jọ́ náà lọ́hùn pé irọ́ ni gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí ọ̀rọ̀ náà tí ó jáde lẹ́yìn ìgbà tí hunter náà ṣe interview tọ̀dọ̀ tí wọn tí ẹ̀yin náà bá pàdé ẹ̀yin náà tún ké sí wa ní pé pẹ̀lú gbogbo nǹkan tí ẹ sọ yìí ní pé ẹ fẹ́ dá àwọn nǹkan tí hunter padà sọ torí pé hunter gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní pé hunter àpárọ̀ ni òun ló jẹ́ ká tún padà wá síwájú yín lẹ́yìn a fi wá béèrè lọ́wọ́ yín pé bàbá gbogbo nǹkan tí hunter bá wa sọ lọ́jọ́ náà lọ́rùn kí lẹ rí sí i. gbogbo nǹkan tí Abíọ́lá Kazeem Ọmọdérìndé sọ pátápátá tí gbogbo èèyàn ń pè ní Hunter TV Africa irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni. irọ́ pátápátá. gidigidi gan. ẹ ṣeun gan kó tó di pé a bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yín màá fẹ́ kẹ́ bá a dárúkọ yín àtorúkọ tí àwọn ènìyàn mọ̀ yín sí sà. orúkọ mi ni Adékúnlé Abdulrahman Ifádàmítán Israel Adéwuyì ọmọ Igbó Ọ̀rà Láṣàkó ní Ìbàràpá Central Local Government Ọ̀yọ́ State Nàìjíríà tàwa yìí. ẹ ṣeun gan nígbà tí ẹ dárúkọ yín sìn mo rí kankan tó yà mí lẹ́nu ń bẹ̀ Ifádàmítán Israel Rahman mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ǹjẹ́ lè ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ bí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe papọ̀. ẹ ṣe bàbá tó bí mọ́mì mi ló sọ mí ní Rahman mùsùlùmí òdodo gidi ni wọ́n tó ń kọ́ ọmọ ní kéwú tó nílé kéwú ní ńláńlá àwọn náà sọ mí ní Rahman bàbá tó bí mi gangan onífà ni ó ní ifá gidigidi ni níbi tó lọ́run wá ṣe ìyanu yẹn dé ọmọ tó wá jẹ́ ọmọ bàbá tó sọ mí ní Rahman yìí tó jẹ́ first born wọn Kristẹni ni òun ló sọ mí ní Israel nígbà tó fi mí ṣètò ìmọ̀ṣẹ̀rẹ̀ bọ̀ mi tó jẹ́ ìyá mi. bí orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ṣe jáde ni. ẹ ṣeun gan kí má gbà yín lákòókò gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́ tí máa kọ́kọ́ béèrè nígbà tí hunter ṣàlàyé fún wa lọ́jọ́ náà lọ́hùn wọ́n sọ fún wa pé àwọn fún yín ní 50,000 nígbà tí ẹ ṣiṣẹ́ lọ́jọ́ náà lọ́hùn ǹjẹ́ ṣé lóòótọ́ ni. hunter ń pa irọ́ ni torí mi náà ti wo interview yẹn ló jẹ́ kí n pè yín alákọ̀ọ́kọ́ first interview yẹn kò ṣe pé mo mean ẹ̀ mi ò mean ẹ̀ nígbà tí mo fi ṣe interview ẹ béèrè question lọ́wọ́ mi ni ọ̀rọ̀ la sọ débẹ̀ bó wá grant interview torí pé grant interview yẹn lèmi náà ṣe wá padà pè yí pé gbogbo nǹkan tó sọ yìí irọ́ bó ti jẹ́ pé mo wà níbi tí wọ́n ti ń tọ́jú mi tẹ́tí wá bá mi irọ́ pátápátá gbáà ni nígbà tí a ṣe ẹni egbére mi ò níyàwó ńlé
ọmọ ẹyọ kan tí mò ń fẹ́ ìyàwó ilé ẹ̀ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ǹsìn ó máa mọ̀ nǹkan tí mò ń sọ màmá ẹ̀ tán bí wọ́n máa mọ̀ ọmọ ẹyọ kan tí mò ń fẹ́ wọ́n jọ ń kọrin lẹ́yìn Wàhídì Àríyọ̀ ni Rashida lórúkọ ẹ̀mí ní dárúkọ sọ́ọ̀nì ìmọ̀ ẹ̀ inú ilé ẹ̀dẹ̀ ló wà torí ìyàwó mi ti lọ ń gbà yẹn so báwo ló ṣe wá fún mi 50,000 pé kí lọ fún ìyàwó mi nílé nígbà tó yẹ pé ọmọ tí mò ń fẹ́ inú ilé ẹ̀ ló wà inú ilé ẹ̀ ló ti ń jẹun báwo ló ṣe wá fún mi 50,000 pé kí lọ fún ìyàwó mi 20,000 kí n fi 10,000 ra oúnjẹ sílé kí n fi 20,000 sápò kò sí nǹkan tó jọ irọ́ pátápátá ni. ẹ ṣeun gan mo fẹ́ kẹ́ bá mi yọ̀nà náà nǹkan kan tẹ́ sọ ń sìn gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ fún mi ẹ ní pé ìyàwó yín ti lọ nǹkan tẹ́ fi ń yé wa ní pé ẹ ti kọ́kọ́ níyàwó tẹ́lẹ̀ tó yẹ pé ìyàwó yín yẹn ti lọ kó tó di pé ẹ ń fẹ́ ẹni tí ọ̀tà kan tí wọ́n gbèrè lọ́rùn Wàhídì Àríyọ̀. Wàhídì Àríyọ̀. yes tẹ́ bá lọ wo fídíò Wàhídì Àríyọ̀ tó sọ pé díẹ̀díẹ̀ ni tẹ̀dá ń bàjẹ́ Ọlọ́run máa jọ tèmi ó bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ̀dá èmi ni mo ya fídíò yẹn mo ń ṣiṣẹ́ under Alhaji Báyọ̀ Sanni tí gbogbo èèyàn ń pè ní Shabas film a máa ń ya mísíkà káàkiri ibẹ̀ ni mo ti mọ ọ́ntà tó ti sọ pé ẹ̀gbọ́n èmi náà fẹ́ máa ṣe tíátà òun náà fẹ́ máa ṣe gbá ó máa gba fọ́ọ̀mù ó máa ṣe gbá ṣẹwárí ọmọ yẹn náà wọ́n jọ wà ní níbi tóun náà bá wà ń ṣe á máa gbọ́ nǹkan tí mo ń sọ ìtorí àfẹ́ra wa mọ́ mo ti níyàwó méjì tẹ́lẹ̀ ìyàwó méjì tán ni mo ti fẹ́ tẹ́lẹ̀ ìkejì yẹn tó wà lọ́dọ̀ mi yẹn ó ti fi kú ṣàgbà mí sí kọ́lọ́n kó bá mi fọ̀rún kẹ́ ló wà nù lé mi tí a ti ní misunderstanding tó ti lọ nígbà tí mo ṣe ní Egbére so báwo ló ṣe wá fẹ́ fún mi ní owó pé kí n fún ìyàwó mi nílé nígbà tó yẹ pé ọmọ tí mò ń fẹ́ ilé ẹ̀ ló wà. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ń sìn torí nígbà tí ọ̀tà bá wa sọ̀rọ̀ wọ́n sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n mi ìfẹ́ ká gbára lásìkò torí ìbéèrè tí màá béèrè ṣe kejì ni pé nínú nǹkan tí ọ̀tà ṣàlàyé fún wa lọ́jọ́ náà tí wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n ṣàlàyé fún wa ní pé nígbà tí ẹ máa ya ẹni Egbére wọ́n ní ẹni Egbére yìí wọ́n ní àwọn gangan làwọn ní ẹni Egbére ní pé àwọn kọ̀ pè yín ní pé káwọn kọ̀ ṣe kí ni báwo la ṣe fẹ́ rìnrìn báwo la fẹ́ ṣe ní pé ẹ kò mú àwọn àìdíà kéékèèké gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa ní pé àwọn làwọn ní ẹni Egbére. ẹ ṣe olóòtú tí ẹ tẹ́ ẹ bá ń parọ́ ó yẹ kóun gangan fúnra rẹ̀ kó máa mọ̀ pé irọ́ lòun ń pa. I'm a script writer mo ṣiṣẹ́ ń Kórèdé films fún 7 years ọmọdé ni ewé ọ̀run ni àwọn kankan yẹn tó yẹ pé àwọn bàbá ọlọ́fà náà ló padà kọ́ mi bí wọ́n ṣe ń kọ dialogue script níbo ló ti ń kọ script tẹ́ bá wo first interview mi ò kí ń parọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ní pé ọ̀gá mi Olúwọlé Òrìṣàṣèyí ló ní story ẹni Egbére and is a living witness tó ṣe ń gbélé ayé yìí àwọn náà ni Great Leader College tó wà ní RAFCO ní Ogun State ẹ lè gba Kọ́lá Alágbàdo wọbẹ̀ àwọn náà ni story ẹni Egbére tó máa ń ṣeré yẹn káàkiri gbó ọ̀rà gbogbo àwọn Ìbàràpá yẹn náà máa ń ṣeré yẹn káàkiri nígbà yẹn ẹni Egbére à ń wá orí àwòrán ẹni Egbére o àsìfẹ́ dolówó so láti ara story wọn yìí ni mo ti yọ lóòótọ́ ló pè mí ni pé kí ní táwọn wọ́n ti gọpa ẹ̀tọ́ ń ṣe yìí ṣáà lè ṣe wọn kò sí kọ́tà wọn ò try láti ṣe dance drama yìí a ti bẹ̀rẹ̀ látòrí ilé ò bàbá wa yago láàfin ò bàbá wa o kí ló dé o kí ló ti jẹ́ kí ló ti ṣe o so dance drama yẹn a ti ṣe lórí stage láìmọye ìgbà mo dẹ̀ tún bá àwọn ní English ṣe ta tó ti jọ ṣe mo lè ṣe wọn kò sówó lọ́wọ́ òun gbogbo tàbí ṣe ní Egbére tàbáyọwọ́ editing kò bẹ̀ ó jẹ́ 170,000 so òun mọ̀ kankan nípa story èmi ni mo fi idea òun náà láìdíà àwọn ọ̀rẹ́ mi tí mo pè tá padà jọ ṣe dialogue kọ́ lọ wo ẹni Egbé mo tẹ̀ ṣe ní gan lórí YouTube mi Báṣọ̀run Akínpẹ̀lú Tìjání Kúnlé Àjíkí òun náà voice ń bẹ̀ akọ tí nǹkan tó máa sọ fún ni ní studio láti wà nù studio yẹn láńkó wà nù studio yẹn nínú ẹni Egbére yẹn ọmọ mi tó kọrin sí gbogbo ẹni Egbére tí mo compose mo lè compose orin bọ̀ mi ò lóhùn orin Ìfẹ́ Olúwa Adéjùmọ̀ òun ló kọ gbogbo orin òun dẹ̀ ló ṣe voice gbogbo obìnrin tó wà nínú ìgbẹ́ so ibo ló ti kọ́ irọ́ ni o. owó lásán ni hunter. He's an investor. He's a businessman. Àtijọ́ wà tipẹ́tipẹ́. Àtijọ́ ń ṣe tipẹ́tipẹ́. A ní agreement láti ilẹ̀ pé ká máa fúnra wa lówó. Mo rí bí ọmọ tó ń struggle. Òun náà rí mi bí ẹni tó ń struggle. Àjọ fowó bẹ̀rẹ̀ pẹ̀lú ara wa.
tó bá kù díẹ̀ káàtó fún mi lóòótọ́ ó máa ní àpóstà 200 naira lókun lọ́wọ́ mi ṣẹ́yìn náà máa gba 50 naira kébì náà máa mú 150 lọ́lé àgbàdo lòun ń gbé èmi ń gbé sọlọ̀ mọ́ Ìkọ̀tún tí bàbá fẹ́ sùn sọlọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ mi máa lọ sùn Ìkọ̀tún lọ́dọ̀ àwọn fámìlì mi so àjọ fowó bẹ̀rẹ̀ kò síbi kankan tá a kọ́ sí tẹ bá rí interview tó ṣe ó ní mo máa ń resume sóṣòdì ṣé Òṣòdì yẹn jẹ́ lè dáàdì mi tí ó wáyé pé mo ń rí nǹkan kan bẹ̀ tí ó wáyé pé òun náà ń rí nǹkan kan lára mi kí ló tí mo ṣe máa resume sínú ọ́fíìsì ẹ̀ tó nípa àtijọ́ ń ṣiṣẹ́ tí bá resume síbẹ̀ ó dẹ̀ tún sọ ní interview yẹn tẹ́ máa gbọ́ dáadáa ó ní tí onítíátà kan bá fẹ́ ṣe nǹkan òun ti fi department yẹn lẹ̀ fún mi ọ̀dọ̀ mi ni wọ́n máa gbà wọlé ṣe rí pé mo wúlò fún so èèyàn tí mo wúlò fún tó bá ní pé nǹkan mi fẹ́ bàjẹ́ ó máa ṣe fún mi náà so pé òun ló kọ ẹni egbére irọ́ funfun ni. ẹ ṣeun gan ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nínú àwọn nǹkan tí Hunter bá wa sọ ní ọjọ́ tí wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n sọ fún wa ní pé nígbà tí ẹ̀ ń ṣe ayẹyẹ kan wọ́n nígbà táwọn máa débẹ̀ wọ́n ní àwọn àtìyàwó yín wọ́n ní ẹ ti fi ìgù ẹ ti gúnra yín ẹ ti ṣoríṣi kódà lọ́jọ́ náà àwọn làwọn gbé ẹ̀yin àtìyàwó yín lọ sí hospital lọ́jọ́ náà lọ́hùn ǹjẹ́ nǹkan tí Hunter sọ yìí báwo lẹ ṣe rí sí. ó yẹ kéèyàn máa ní memory nọ́mbà wà nínú interview yẹn ó ní mò ń ṣe graduation fáwọn ọmọ mi ì ṣe graduation fáwọn ọmọ mi mò ń ṣe birthday ni lóòótọ́ dẹ̀ níjà ṣẹlẹ̀ ìjà tó dẹ̀ ṣẹlẹ̀ ń patí kò ń ṣe ìjà èmi àti ìyàwó mi. so ó wá invite mi wá sí kákọ́ọ̀sì yẹn sí ìkíní tó mọ náà ń ṣe yẹn wọ́n ṣe end of the year party àti graduation ìgbà tẹ́mi máa débẹ̀ mo débẹ̀ lọ́wọ́ alẹ́ ìgbà tí máa débẹ̀ òun àti ìyàwó lé ẹ̀ wọ́n ti jà bí wọ́n ti gúnra wọn òun àti ìyàwó lé ẹ̀ wọ́n gúnra wọn àwọn ọmọọṣẹ́ ẹ̀ mọ̀ nǹkan tí mo sọ àmọ́ story tí mo sọ yìí ṣáìdì ibi ọ̀nà Ìkọ̀tún yẹn ni estate tó ti ṣe party yẹn wà òun àti ìyàwó ẹ̀ ti gúnra wọn ìgbà tí máa débẹ̀ mo á gbé àwọn méjèèjì mo gbé wọn lọ sí hospital. ọmọ mi kan ó ti lówó ń sìn mi fẹ́ dárúkọ torí pé lẹ́yìn tí mo ṣe interview àwọn èèyàn sọ pé kí yé dárúkọ but tí mi bá dárúkọ kò ní understand bóyá ó ti gbàgbé so mo nídìí láti dárúkọ wọ́n ń pe ọmọ mi kan ní champion alágbára ni òun ló ń dúró sórí Súnbáre nígbà yẹn orí Súnbáre Ìdímù ní Ìkọ̀tún àwọn guys kan wá sí party mi yẹn wọ́n yẹ wá sí party mi yẹn wọ́n wá ń disturb ìyàwó mi gẹ́gẹ́ bí nǹkan tó sọ lóòótọ́ wọ́n yẹ wá ń disturb ìyàwó mi yẹn gẹ́gẹ́ bí ọkùnrin tára ẹ̀ máa ń gbóná wọ́n á lọ bá àwọn guys yẹn pé kí ló dé tí ẹ ṣe ń disturb ìyàwó mi ṣé ẹ mọ̀ pé ìyàwó ilé ni ọ̀rọ̀ yìí ló ta sí ọmọọṣẹ́ mi yẹn létí nígbà tó rí báwọn boys yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ rudely tọmọọṣẹ́ mi yẹn ṣe gbá ìkan lára wọn létí ọmọọṣẹ́ mi yẹn ni wọ́n gún kò kì í ṣe mi kò dẹ̀ kì í ṣe ìyàwó mi ibi tó ti parọ́ nìyẹn torí pé kò ń ṣe torí pé ó finú fẹ́ dàn wá sí pátì mi yẹn ó ń fẹ́ ọmọọṣẹ́ mi kan Mary J òun ló wá kò ń ṣe mi ló wá ó ń fẹ́ ọmọọṣẹ́ mi Mary J lórúkọ ọmọọṣẹ́ mi yẹn ló fi mọ̀. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣàlàyé fún wa wọ́n ní ọjọ́ náà ní pátì náà wọ́n ní àwọn náwó àwọn nára. owó wo ló ná kí lórúkọ hospital tó gbé mi lọ ní street wo ni hospital yẹn wà níbo ló gbé mi lọ kí lórúkọ hospital yẹn káàtẹ̀ nígbà yẹn ti pẹ́ èyí aṣáà ládùúgbò kan báyìí ni mo gbé wọn lọ àdúgbò kan báyìí ni mo gbé wọn lọ èyí aṣáà àti ní àdúgbò ẹgbẹ́ tí mo ti ṣe party Jákàndé estate sọlọ ni ní Amike garden èmi ṣe ìrántí báyìí ní Amike garden nígbà tí kíní ẹ̀ wá ṣẹlẹ̀ hospital abo lòún gbé èmi àti ìyàwó mi lọ ìyàwó mi tó sọ yìí kíní yìí ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday mo dẹ̀ ti ń ta fíìmù fáwọn video club ọjọ́ Monday dẹ̀ ni a máa release ọjà tí gbogbo video club Ìjẹ̀gùn máa wá ra fíìmù lọ́dọ̀ ìyàwó mi èmi àti ìyàwó mi tún jọ lọ sọ́jà mo lọ gba ọjà lọ́dọ̀ àìsóláàkì o so níbo ni wọ́n ti gún ìyàwó mi àbí ibo ni ìyàwó mi ti gún mi níbo ló gbé mi lọ irọ́ ló ń pa kò mọ nǹkan tó fẹ́ sọ ni he just came out to defend himself instead of wípé ó ti gbá mi torí pé mo gọ̀ ó ti gbá mi tó yẹ pé gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ má yọ kúrò ń bẹ̀ ẹ jọ̀ọ́ mi ò ṣépè fún ó believe ní Quran tó ka kéwú but èmi ò believe ní Quran àti Bible mo believe lórí Ògún lákàyè yìí náà díẹ̀ ni kò dá láàrin èmi àti ẹ̀ àtẹni tó jẹ̀bi àtẹni tó jàre. ẹ ṣeun gan nínú àwọn ọ̀rọ̀ tí Hunter ṣàlàyé fún wa lọ́jọ́ náà Hunter wọ́n sọ nǹkan kan tí mo dẹ̀ fẹ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí ẹ̀yin náà bá wa sọ̀rọ̀ ẹni ní kàkà tó yẹ kí Hunter fún yín lówó wọ́n ní ṣe ni ẹni Hunter ó wọlé lọ ó kó tẹlifíṣàn àlòkù tí àlòkù wọ́n kó àwọn nǹkan àlòkù fún yín ṣùgbọ́n nígbà tí Hunter máa ṣàlàyé fún wa Hunter fi yé wa ní pé ní ọjọ́ náà lọ́hùn
àwọn gan fúnra wọn gan àwọn ò tí ì ra nǹkan tí àwọn fẹ́ kó sínú ilé tuntun tí àwọn ṣẹ̀gbà làwọn wá wò pé gẹ́gẹ́ bí àdéhùn tí àwọn bá yín ṣe làwọn ṣe kó àwọn nǹkan ìfún yín pé ó fẹ́ tó bí oṣù 2 sí 3 tíyàwó àwọn gan bá wọn jà pé nígbà tó lójú kan tó tún fi tọrẹ gẹ́gẹ́ bí ìfẹ́ tí àwọn ní sí. ẹ ṣe olóòtú onírọ́ pátápátá ló ń tàsẹ̀ má sì máa sọ fún yín iṣẹ́ tá a ṣe ló fi fún mi ní tẹlifíṣàn àti tébù kò sí ṣí à ń bẹ̀ tẹlifíṣàn àti tébù ní fúnra mi dẹ̀ ni mo gbé kò ń ṣe pé mo lọ fi mọ́tò kó ó yá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èyàn kì í fúyẹ́ kó dẹ̀ lóhun wúwo di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ léni yìí mi ò tí ì fi ṣí àsínú léni rí láti gbà yẹn di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí léni yìí mi ò tí ì fi ṣí àsínú léni rí lóòótọ́ ló fún mi ní tẹlifíṣàn òun dẹ̀ ló pa òwe kan fún mi lọ́jọ́ yẹn òwe yẹn ni mo máa ń lòdì sí pé tí èèyàn kan bá lọ sọ̀rọ̀ ẹ láìda báwo ló ṣe mọ̀ wàá wá rò pé ọ̀rọ̀ mi tó lọ sọ láìda ṣé mo ṣe nǹkankan nípa ẹ̀ àbí mi ò ṣe nǹkankan nípa ẹ̀ aya kò ń ṣe ẹni egbére lọ̀rọ̀ tá à ń sọ 2008 wọ́n fi Alhaji Musiliu Akínsànyà Àyìndé Olúọmọ wọ́n fi wọ́n jẹ Olúọmọ of Oṣòdì Sọlọ local government wọ́n dẹ̀ gbé ṣó yẹn fún wa lẹ́yìn ìgbà yẹn Oṣòdì Day 2008 wọ́n tún gbé ṣó yẹn fún wa àwọn tájọ́ ń ṣiṣẹ́ ń gbà yẹn Desmond Tutu cameraman Pastor Emmanuel editor àwọn tájọ́ ṣiṣẹ́ ń gbà yẹn nìyẹn hunter of anybody lówó àwọn èèyàn tó wá rí mi pé Olúọmọ wọ́n mọ̀ pé mo súnmọ́ Olúọmọ ẹ bá ti lówó gan ẹ bá ti Olúọmọ tó Olúọmọ ò gbowó kankan lọ́wọ́ ń tà yàtọ̀ sáwọn tó ń tẹ̀lé Olúọmọ bí àwọn gàjí àwọn nǹkan kan tó padà wá bá pé àlè yá ṣó yẹn lásán àlè yá ṣó yẹn lásán hunter wá ṣe gbogbo kinní yẹn ó lóun jẹ àwọn gbèsè òun fi ń sanwó gẹ́gẹ́ bí a ṣe jọ múra wa kò síbi kankan tá a kọ́ sí pé àti pé máa gba owó a bára wa ṣe ìjọ tó bá kùn díẹ̀ káàtó kájọ ṣe fúnra wa ó ṣe pọ́ńtà gbé mi lọ sí bùtíìkì lọ raṣọ fún mi rí náà àbó lọ ra bàtà fún mi rí kò mọ sáìsì mi náà kò dẹ̀ mọ télọ̀ báyìí ló ń ránṣọ fún pósítà tá bá sọ pé ó ní nǹkan tó ń ṣe but láti jẹ láti mu kọ́ lọ́ má fi àtijẹ àti mu wá síbi tó níṣòro so owó yẹn ni mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ ló wá sọ pé àwọn kan pe òun wípé wọ́n sọ pé òun jẹ mí lówó òun wá wò pé ṣé òun jẹ pósítà lówó àbó òun jẹ pósítà lówó òun máa jẹ pósítà lówó òun wá rí i pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn wọ́n fi kún ni pé kí n mọ bí ṣe mo máa sọ̀rọ̀ ní ìta kí n tẹ̀lé òun ká lọlé kí ló kùn tí mo ní mo ti gbalé ó lóun fún mi lówó lé mo ti gbalé mo ti ń ṣiṣẹ́ mo ti ń ta fíìmù níjẹ̀gùn gbogbo fídíò club tó wà ní ìjẹ̀gùn tó fi dé Kọ̀tún ọ̀dọ̀ mi náà ti ń ra fíìmù mo máa lọ ń kó fíìmù lọ́dọ̀ Thomas mo máa lọ ń kó fíìmù lọ́dọ̀ Small World ní 2007 mo ti ní owó ìyàwó mi ti ń ṣe fídíò club ibẹ̀ làwọn fídíò club ti ń ṣe ìkan bọ́ mi ò ní tẹlifíṣàn nulẹ̀ lóòótọ́ ó dẹ̀ gbé tẹlifíṣàn yẹn fún mi pẹ̀lú tébù tó ti kán lẹ́sẹ̀. broken table. broken ó ti kán lẹ́sẹ̀ ó ní gíláàsì ó ti kán lẹ́sẹ̀ báyìí kí n tó gbé kúrò mẹ́ ó ní kí n fi ṣe owó iṣẹ́ Olúọmọ Oṣòdì Sọlọ àti Oṣòdì Day ṣẹ́gbọ́n ti yàtọ̀ sẹ́ni ẹgbẹ́ 2009 látó ṣẹ́ ní egbére o tó ń gbé gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn yìí o èèyàn bá ti fẹ́ parọ́ kò ní mọ̀ nǹkan tó máa sọ ó máa kí gbogbo ẹ̀ bọ́ra wọn ni irọ́ ló ń pa onírọ́ ni. ẹ ṣeun gan ẹ ṣeun gan nínú ọ̀rọ̀ tí hunter bá wa sọ torí ọ̀pọ̀ á sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́jọ́ náà nígbà tí a ṣe interview náà mo fẹ́ ọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí torí nígbà tí mo gbọ́rọ̀ yẹn mo wò pé ẹ máa wí báyìí níjọ́ tẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n wá ṣàlàyé nǹkan kan fún wa wọ́n ní ọjọ́ kan àwọn wà ní Òṣòdì wọ́n ní ẹ̀yin àti arábìnrin kan wọ́n ní ẹjọ́ gbìmọ̀pọ̀ ẹgbẹ́ ọlọ́pàá nípa ẹni yẹn ó jẹ yín lówó wípé kó wá bá yín pé àwọn làwọn sanwó náà wọ́n sọ̀rọ̀ yẹn tí mo bá. mo gbọ́ interview yẹn mo rí interview yẹn ẹ mọ̀ yí pé gbogbo èèyàn tí wọ́n bá fún ní ọkọ́ ọ̀dọ̀ ara ẹ̀ báyìí náà ló máa roko sí kò ní mú ọkọ́ yẹn kó máa fi roko báyìí ọ̀dọ̀ ẹ̀ ló máa roko sí òun náà ń wá gbogbo ọ̀nà ni mi ò ní tí n bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ànídè ni àní ṣe nǹkan kan papọ̀ ṣùgbọ́n pé tọ́ba yẹn pé mo ṣe nǹkan yẹn lóòótọ́ pé ọmọ yẹn wá padà wá bá pé ṣe lágbá yín o kò ń ṣe pé pósítà ìfọlọ́pàá mi ò kó ṣẹ́ kankan fún pósítà o tó jẹ́ pé lóòótọ́ lágbá ó ṣe sọ pé àgbà òun pé gẹ́ẹ̀ yẹn padà wá pé àgbà òun ni wípé torí pé mi ò fún gẹ́ẹ̀ yẹn 20,000 ní 20 gẹ́ẹ̀ ṣe padà wá sọ lẹ́yìn ìgbà yẹn ṣe mọ iye business tèmi àti ẹ̀ padà ṣe
ẹ̀yìn ìgbà yẹn ni mo ya fíìmù kan fáwọn ọmọọṣẹ́ mi tó ń pè ń wúrọ̀ ọ̀la tó yẹ pé òun ló ta ẹ̀yìn ìgbà yẹn aṣọ Oluomo original ẹ̀yìn ìgbà yẹn aya Lisa Anjorin first film ẹ̀ bóyá first mi mọ̀ gbà torí pé kò ń ṣọmọṣẹ́ mi akọ̀pàdé ní industry but ìgbà tó fẹ́ ṣe òbí ló pe title film yẹn Ògbólúkẹ́ Saliu bàbá Akọ́lé Oṣó ló direct iṣẹ́ yẹn Òbésèré ló play mo sì fẹ́ dé orí yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kí kúkú máa sọ lọ Òbésèré ló play ní show yẹn show tí à ń sọ̀rọ̀ ẹ̀ ń pa èyí níbi tí bọ́ọ̀ yìí ní ọ̀kánjúà ló máa fi ń gbaṣẹ́ ọ̀kánjúà tó máa fi ń gbaṣẹ́ náà ló fi ń mú wa tó bá ti rí pé kọ́kọ́ ṣẹlẹ̀ báyìí á fẹ́ ká ṣe é sílẹ̀ kó pọ̀ rẹpẹtẹ ó jẹ gbèsè lórí iṣẹ́ yẹn ó gba mọ́tò nídìí ẹni tó sponsor fíìmù yẹn kò wá padà rí owó san fẹ́ni yẹn èmi tí mo lọ dúró fún ní pàǹtí rè tí mò ń sọ wípé òun ṣe oore fẹ́mi èmi ni mo dúró fún ní pàǹtí nígbà tí gbogbo èèyàn sá lọ tí màá bẹ́ òde ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé wọ́n fọlọ́pàá mu fíìmù òbí ní táìtù ẹ̀ Kola Nut Lisa Anjorin ló produce ẹ̀ a ṣe lọ́ọ̀ṣì ẹ̀ ní Abidap Hotel Òbésèré ló play Ògbólúkẹ́ ló direct èmi mo direct show yẹn ní ìgbà wọn náírà lórí ẹ̀ o. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń sọ pé Lisa Anjorin ló níṣẹ́ tí ẹ̀ ló níṣẹ́ yẹn. ṣé ní ìgbà yẹn ǹjẹ́ ṣé Lisa Anjorin wọ́n gbọ́ sí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n fọlọ́pàá gbé hunter ṣé wọ́n mọ̀ ń pa nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. ó gbọ́ torí pé ẹni tó lóun fẹ́ ra show yẹn lọ́wọ́ Liz ti sanwó fún Liz kí hunter tó lọ ṣojú kòkòrò sí sóńgbà tọ́rọ̀ dọ̀rọ̀ police station Liz náà mo dúpẹ́ fún lọ́hùn lórí ọ̀rọ̀ ayé ẹ̀ kò ń ṣe pé òun náà ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ báyìí nígbà yẹn torí pé kò yaṣẹ́ yẹn lábẹ́kúta Èkó náà ló ti yaṣẹ́ yẹn Èkó náà láti ṣe lọ́ǹṣì yẹn wọ́n ẹni tó níṣẹ́ yẹn Ìkòròdú ló wà Ìkòròdú ló wà lóṣòdì lọ́jọ́ yẹn àjọ wà lóṣòdì ní tọ́lọ́pàá fi dé gbogbo àwọn tó wà lóṣòdì máa mọ nǹkan tí mò ń sọ yìí everybody sádànù torí wọn kì í fẹ́ gbọ́rọ̀ pàǹtí gbà pàǹtí rough èmi nìkan ni mo dúró ẹ lè tí mọ́lé títí tí tàfihànjú ọ̀rọ̀ yẹn èyí máa gbowó iṣẹ́ yẹn èmi ò máa rí èèyàn kankan fẹjọ́ sùn. So Oluomo original first film Síkírátù Sìndòdó tá a máa yà náà ní ìmàrúwó kankan gbà bó ti máa ń sọ fún yín pé mi ò rówó gbà àwọn ọjọ́ tó ti ń fún mi ní 1,000 naira 500 naira nǹkan ibo ni kò kọ́ sí. torí pé àní agreement pàfẹ́ máa fúnra wa lówó tí kìíní ìbàdà bọ̀ ikọ̀ tó dùn mí jù ni pé ó grant interview pé òun kówó ilé fún mi níbo ọ̀ǹtà òṣòro fún èèyàn rí mo mọ iye èèyàn tí ọ̀ǹtà ti mọ̀ true mi tí mo máa dárúkọ ń sìn torí mo rí pé èèyàn kan pè wọlé ọmọọṣẹ́ mi tó pè wọlé ó lówó jù mí lọ ó lẹ́nu jù mí lọ ó wà òkè jù mí lọ bọ̀ ọmọọṣẹ́ mi náà ṣì ni báwa bá rílé ayé ẹ̀ mọ́lẹ̀ nígbà tó wá kọ́ wa ta ti rí style pé ó máa da ó ní nǹkan táwa náà lè ṣe tí òfin ní débi tó máa dé bọ́ Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀ ó bìlífù lórí Ọlọ́run gan torí ẹ̀ ni àwọn yẹn máa sọ fún mi pé mi ìmọ̀ bọ́ ṣe ń gbà òun ni ò jẹ́ kí n tí ì lówó lọ́wọ́ ọ̀ǹtà ní wípé èmi máa ń ṣe fíìmù wọn kì í pè mí padà àánú ẹ̀ ṣe mí tí ò bá mọ̀ mí di fíìmù kò ní máa súnmọ́ mi fíìmù 5 ni mo ṣe fún Isolac 2 ni mo ṣe fún Small World Bamtech 3 ni mo ṣe fún wọn ìdẹ̀bí tó kọ́kọ́ sponsor fíìmù mi 2 ni mo ṣe fún ẹni tó pè wọlé kò ń ṣe ẹni àrífín kò dẹ̀ kí ń ṣe ẹni yẹ̀yẹ́ kò dẹ̀ kí ń ṣe èèyàn yẹ̀bùyẹ̀bù the only problem tó ní ni pé góòlù gbọ́ kò gbọ́ kọ́ kò dẹ̀ kí ń wádìí nǹkan tó jọ torí pé ó sọ nǹkan kan ni mo ṣe fẹ́ dárúkọ ẹ̀ torí pé tá a bá ṣe interview ìtàn àdúgbò títí máa rìn tí máa yan fanda ni kò dẹ̀ ṣe pé mò ń bẹ̀rù ẹ̀ torí pé ó parọ́ mọ́ mi so mo ní láti yànnàná irọ́ tó pa wípé òun kówó fíìmù 4 fún mi wípé mi wá dọ̀bálẹ̀ bẹ̀ ọ́ntà lọ́fíìsì òun I just have to come straight to that point ọmọọba chief Lieutenant àbíkínà máa ń pa àwọn rotary yẹn Ọláníyì Adélẹ́yẹ Olúọmọ of Agbodo Kingdom kábíyèsí it's my boy lótìtọ́ àti lódodo ó fún mi ní owó ṣe fíìmù nígbà tí mo dẹ̀ fẹ́ gbówó fíìmù lọ́wọ́ mi ò gbà cash afẹ́ lo Mosúnfìlà ní àkáǹtì nọ́mbà rẹ̀ ẹ sanwó síbẹ̀ afẹ́ lo Sùrùtù àkáǹtì nọ́mbà rẹ̀ ẹ sanwó síbẹ̀ afẹ́ lo Lágbájá àkáǹtì nọ́mbà rẹ̀ ẹ sanwó bẹ̀ kò kówó fún mi and that year tá a ya fíìmù yẹn 300,000 la fi yà ó kékèké ni máa ń gbà lọ fíìmù yẹn ni táìtù ó sì wà lórí YouTube báyìí ìbáwí ni táìtù ẹ̀
Ọlọ́run padà bá mi wí lórí fíìmù ọ̀hún title gan máa ń ròyàn. Àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi pé owó tí mo máa ń gbà ti kéré jù, òun ni ò jẹ́ kí n ṣoore. Èmi ò mọ bó ṣe ń gbà yàn. Mo believe ká jọ ṣe báyìí. Tó bá ti wá ṣe tán yẹn, tó wá rí pé mo ti wà okay fún mi lówó. A ti ṣe fíìmù yẹn, a edit ẹ̀. Gbogbo èèyàn tí mo ló máa wá location ló padà wá. Fíìmù yẹn dẹ̀ jáde. Distant picture ló ta. Kí Ọlọ́run kó máa fọ̀run kẹ́. Wọ́n ta fíìmù yẹn kò póṣù 6 ní mákẹ́tà kú. Mo dẹ̀ jẹ́ kó mọ̀. Ó lóun fẹ́ fọlọ́pàá gbé mi. Mo ní tó bá fọlọ́pàá gbé mi. Ní police station lèmi náà ti pè ìyàwó ẹni tó ní fíìmù, tó ta fíìmù. A dẹ̀ yanjú ẹ̀ níbẹ̀. A dẹ̀ parí ẹ̀ síbẹ̀. Pé ká gbà bẹ́ẹ̀. Torí pé ẹni yẹn ti kú. Ṣókù la fẹ́ máa bá fa ìjọgbọ̀n. Second one, ọmọ mi iṣẹ́ mi kan la jọ lọ sí location. Wọ́n ní wọ́n sọ pé tí poster bá gbowó lọ́wọ́ ẹ̀ kò ní ṣe. A ti jẹ́ wà ní location. Ó dẹ̀ sọ pé òun ò sponsor fíìmù mọ́. Pé òun ò lè sponsor fíìmù yìí mọ́. Ó dẹ̀ lọ ń fi owó ra ẹran, ó ń fowó ra ráìsì fáwọn èèyàn, ó ń rọtí fáwọn èèyàn. Same location yìí ni mo ti ṣe graduation fún Latif Agbára, mo ṣe máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rẹ́ lòun àtẹni tí mò ń sọ yìí, wọ́n jọ kọ́ṣẹ́ at the same time ni. Mo wá pè ó ti wà l'Amẹ́ríkà, mo wá ní mo ní problem báyìí ní location tí mo wà. Mo ní di 250,000 naira. Mo jẹ Lálùdé ní 40,000. Mo jẹ Jùmọ̀kẹ́ Ọ̀dẹ́rẹ́lá ní 40,000. Bá mi ṣe 40k sí wọn níbẹ̀ yẹn kó lè tètè máa bọ̀ ní location mi. Kó wá bá mi send yòókù sí àkáǹtì PM mi. Ó ní àwọn kan tá fẹ́ fi ṣe. Ó dẹ̀ fún mi ní 250, 3 years ago ni. Ṣé 250,000 náà fi ń ṣe fíìmù. Nígbà tí mo dẹ̀ parí fíìmù tó wá sí Nàìjíríà, fíìmù rèé o, ó dẹ̀ kọ́pì ẹ̀ sórí láptọ̀pù ẹ̀. A dẹ̀ gbé fíìmù yẹn sí YouTube o. Táìmù yẹn ní Yorùbá Pro. Wọ́n ní pọ́blẹ́mù lórí channel wọn. Wọ́n dẹ̀ ní fíìmù yìí ò lọ mọ́. Wípé kò lè lọ. Wọ́n dẹ̀ bring it down. Láti ìgbà yẹn sórí fíìmù yẹn ń tà. Àkámọ́ ni title fíìmù yẹn. Kọ́ṣọ́ fíìmù ni. Ó wà lórí láptọ̀pù ẹ̀. Mo tún wá kọ sí ìbẹ̀rẹ̀ fíìmù yẹn pé ọmọ ọba reliable movie, mo tún forúkọ ẹ̀ sí pé òun ló produce ẹ̀. And he gave me 250,000. Ó wà Nàìjíríà. But lẹ́yìn ìgbà yẹn mi àti ẹ̀ṣẹ̀ nǹkan tó tún pọ̀ dáadáa. Mo ṣe 40 years on stage lọ́dún yìí. Nínú 40 years on stage tí mo ṣe lọ́dún yìí, ọmọ ọba kò kópa rárá, á kópa 45% nínú gbogbo nǹkan tí mo ṣe. Òun ló lò tẹ́ẹ̀ta ti ṣe pàtí. Kò gba 1 naira lọ́wọ́ mi. Ó pe gbogbo àwọn ọmọọṣẹ́ mi tó ti kọ́ṣẹ́ London mi tó ti travel. Ní ìmọye tán dá fún. But generator tó gbé fún mi níjọ́ tí mo lọ price ẹ̀ 600,000 ni wọ́n ń tà. This same ọmọ ọba tó pè wọlé yìí. Ṣé mo ṣèkà fún ló ni yóò ṣe gbogbo nǹkan yẹn fún mi? Wọ́n àwọn èèyàn wọ́n máa ń fẹ́ àwọn nǹkan tó bá ti ṣẹlẹ̀ kan dàrú torí pé wọ́n ti jọ wà ní level, wọ́n jọ ń lo agbo Wàsíù, wọ́n jọ ń lo agbo nǹkan kan, wọ́n ti jọ wà ní level. Ọmọ bá ṣe birthday 50 years birthday, àìsàn mi kò jẹ́ kí n lè lọ torí ẹsẹ̀ mi orí ìjókòó tí mo wà. That is why tí mo ṣe ní kẹ́ wá bá mi bí tó ti ń tọ́jú mi ń bí. I don't want to be waka káwọn yẹn máa ká ní kò lè dìde mọ́, kò lè ṣe kíní mọ́. I will still rise up. Ó sì máa dìde. Kò sí kankan téèyàn kankan lè ṣe sí. Ó sọ ní interview ẹ̀ ó ní ebi ló ń pa mí. Èmi ń wá gini. Òun gangan ló ń wá fame. Tí ò bá wá fame ni, ó jẹ mí lówó dẹ̀ tún ṣakọ. Irọ́ o. Kò sí kankan tó jọ. Kò fún mi ní owó kankan. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Nínú àwọn ọ̀rọ̀ tí Hunter bá wa sọ, mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ torí àwọn nǹkan tó bá wa sọ nípa sinimá ọlọ́wọ́ ọdún tẹ yà ní Dubai. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin ṣàlàyé fún wa, ẹni pé ńgbà tí ẹ dé Dubai, ẹni ẹ wá wò pé ẹ má kọ̀ jẹ́ kakọ̀ wá sí Dubai, kakọ̀ má lọ. Ǹjẹ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ torí nǹkan tí wọ́n sọ, wọ́n ní bíkíbí yìí ṣe ni wọ́n sọ bígbà pé ọlọ́wọ́ ọdún yẹn gangan wípé ọlọ́wọ́ ọdún yẹn gangan ló pè yín lọ Dubai. Ọlọ́run mi ò. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí ẹni tó mọ̀ gbọ́. Inú mi dùn pé mo ti kọ́kọ́ ṣe interview kó tó ṣe interview. Hunter irọ́ ló ń pa. Gbogbo nǹkan tó ń tà sọ́sẹ̀ mò ń sọ fún yín pé irọ́ ni. Torí pé ọlọ́wọ́ idán tó ń sọ̀rọ̀ nípa èyí. Mo ti ya èyí tó sọ tó jẹ́ òótọ́ ni pé nígbà tó dé ó ní pósítà kí ni mo lè ṣe fún yín. Mo ní mo fẹ́ ya fíìmù. Ó lóun ò ṣe fíìmù, òun ò láìkì fíìmù. Pé nǹkan tó ń torí ẹ̀ wá mi ni pé òun dá company sílẹ̀. Òun fẹ́ máa kó àwọn èèyàn travel.
òun fẹ́ recruit àwọn èèyàn sí Qatar wípé ní Qatar yẹn wọ́n ń ṣe bóyá wọ́n náà ń ṣe stadium àbí kan wọ́n dẹ̀ gbé contract yẹn fóun àwa ṣe ọ́fíìsì sí iwájú super àbí kí náà ń pe tá a bá ń lọ sí ibi tó ti máa ń ra aṣọ yìí super náà ni ilé epo almoruf àwa la gba gbogbo òkè yẹn tá a fi ń ṣe ọ́fíìsì mo dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ gẹ́gẹ́ bí orúkọ tí mo ní mo bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn ẹ lè ṣe gbá ẹ̀yìn ìgbà yẹn ni mo mú Yàsín wọlé mo mú Òrìṣàṣeyì wọlé mo mú àwọn ọ̀rẹ́ mi wọlé pé ẹ jẹ́ ká bá káwọn èèyàn olóhùn ní èdè yẹn 1000 ó wá ní pé nǹkan tóun máa ṣe fún wa ni pé òun máa open form 15,000 àwọn kìíní yẹn gan wà lórí fóònù mi ń sin mo lè send ẹ̀ sí kẹ́ bá mi pèsè ẹ̀ sójú screen yìí kó lè mọ̀ pé mo sì ní dọ́kúmẹ́ǹtì tó pọ̀ lọ́wọ́ àwa ń ṣe kìíní yẹn bẹ̀ ni mo ti gba ọmọ mi ìfẹ́ káwọn èèyàn máa wá káàkiri tó ń ya fọ́tò ó ti ní studio ńláǹsì Títílayọ̀ lórúkọ ẹ̀bọ̀ mi ìfẹ́ dárúkọ studio ẹ̀ Ọlọ́run ti bá mi gbàdúrà fún ó ti máa rìn sìn síbẹ̀ ọmọ yẹn ń bá mi ta fíìmù káàkiri ni ó ti òun la gbà síbẹ̀ tó ń ya fọ́tò fáwọn èèyàn 15,000 tàbí bá ṣàgbà yìí ní kúkúrú èdè ó ní ká máa yọ 5,000 bẹ́ẹ̀ káwa náà máa fi ṣara nídìí ká máa san 10,000 sí ọ́fíìsì àti ń ṣe àwọn èèyàn tí ń lọ àwọn èèyàn tí ń dé mi mọ̀ bóyá Netflix àbí kí lórúkọ àwọn nef kìíní kan àwọn tí wọn kì í gbà káwọn èèyàn travel yẹn mo ti gbàgbé orúkọ company wọn ó ṣáà ní problem pẹ̀lú wọn mo ti gbà owó lọ́wọ́ èèyàn 10 táwọn èèyàn 10 yóò bá tí ì wá ṣe interview tó bá tí wá ṣe interview àti lè yọ owó tiwa mo sì ní fọ́ọ̀mù wọn bí tí wọn ti submit lórí fóònù mi bí tí mo lè send ẹ̀ sórí kíní kìsìn ẹ̀ máa wò ni wọ́n bẹ̀rẹ̀ sí fọlọ́pàá mú gbogbo òṣìṣẹ́ tí wọ́n ń tà bá ṣiṣẹ́ pátápátá gbogbo ló jẹ lówó oṣooṣù mẹ́ta sáwọn yẹn náà tún ṣẹ́ èèyàn 150,000 ni mo rọ́ san orúkọ wọn wà bí tí nọ́mbà wọn wà ní ìwé yẹn kọ́ máa pè wọ́n tó bá pé rọ́ ni 10 Mr. Kórèdé ẹ̀mí ẹ̀fẹ́ bọ oṣù police station wọ́n tà ọ̀ máa yọjú sí Òrìṣàṣeyì ọ̀rẹ́ mi sádànù àwọn Yàsín wọn mọ́bi tí wọ́n ti fẹ́ wọlé sí ọ́fíìsì wọn máa gbé ni bọ̀ lórí ọ̀rọ̀ Dubai tẹ́ bèèrè ṣeun so ibi tí ọ́fíìsì ti bẹ̀rẹ̀ yẹn tí mo ti wá ya fíìmù yẹn ó wá ní kí jẹ́ ká ṣe YouTube pé fíìmù tí mo yà yẹn kí lọ mú wá lóòótọ́ ló fún mi ní owó lóòótọ́ ló pe bọ̀bọ́ kan wá láti Cairo wípé kó fún mi lówó bẹ́ẹ̀ ṣàfẹ́ kọ́ṣẹ́ lọ́dún èèyàn ó ṣà máa gba fọ́ọ̀mù ó dẹ̀ máa sanwó registration owó tí bọ̀bọ́ yẹn fún mi owó fọ́ọ̀mù owó registration kó fẹ́ àti inú fíìmù tó rọ́kọ Victoria Kọ́lá wọlé ló ṣe fíìmù yẹn ṣì wà lọ́ọ̀ mo ṣe tún máa gbé jáde ní next week sínú YouTube mi wèrè Ìbàdàn ni mo pe title ẹ̀ àwọn pe title fíìmù yẹn ní ọmọ ìjọba Cairo tó ló sọ fún mi pé mo fẹ́ lọ Cairo ibi tẹ́ ti máa mọ̀ gbogbo orin tó wà nù fíìmù yẹn ọmọ ìjọba Cairo ló wà nínú ẹ̀ torí pé asọpa fẹ́ lọ parí fíìmù yẹn ní Cairo wọ́n tàn máa padà gbé mi lọ Cairo mọ́ nígbà tí girlfriend díẹ̀ ọmọdọ̀lápọ̀ tàjọ travel tí ẹ̀ wá ń sunkún bá àwọn family àwọn ọ̀rẹ́ òun wà ní Dubai òun fẹ́ lọ Dubai ó ní pé tí wá promise èmi ní Cairo ó mú mi lọ Cairo ó wá wò pé kóun wá gbé girlfriend lọ sí Cairo ìtìjú ló máa jẹ́ fún wa ní pósà irú story wo lẹ lè kọ́ fọ́mọ yẹn òun fẹ́ kọ́mọ yìí máa ṣe tíátà mo wá kọ story yẹn mo lọ adapt ẹ̀ mo ti gbàgbé title fíìmù yẹn mi ìmẹ́ni tó ní fíìmù yẹn but mo adapt ẹ̀ látara story kan àwọn tó bá ti wo fíìmù yẹn sọ wọn máa rí pé òótọ́ ni mò ń sọ Ògògó àti Ṣọlá Kòsọ́kọ́ náà star fíìmù yẹn Ṣọlá Kòsọ́kọ́ máa ń bá Ògògó máa ń bá ṣe pé ìyàwó mi at the end of the day nígbà tí Ṣọlá dàgbà ó ti bìlí pé Ògògó níyàwó Ògògó ti lọ márì ó wá sọ pé kò kí ń ṣe òun ò lè fẹ́ gbogbo ó ṣe bẹ̀rẹ̀ sí ní problem nínú fíìmù yẹn that same story ni mo rebuild tó lóun kọ story o ni mo rebuild tàbí ṣe Farida ó wá ní kí la lè yà ní Dubai ń bẹ̀ kí gbogbo akókò jọ ṣeré lọ he gave me money pé kí n lọ ṣe passport mo dẹ̀ pé bọ̀dá àbè kọ́lọ́n bá mi fọ̀run kẹ àwọn náà yẹ mú wa lọ báàkì tá ti yáwó gbà tá fẹ́ ṣe ní ìgbére bọ̀dá ẹ̀ súnmọ́ wa gan pé mo fẹ́ ṣe passport wọ́n dẹ̀ dà èèyàn kan máa bá mi ṣe kódà wọ́n kó fọ́ọ̀mù wa bá mi lé mo sign gbogbo fọ́ọ̀mù mo kàn lọ tẹ̀ka ní Ìkòyí níjọ́ kan ní òye ń dé Ìkòyí báyìí wọ́n pé who is Mr. Kulera mọ́ mi tí etí ìdáàrin èrò mi lo 5 minutes tí mo fi gba passport mi adé lọ Dubai aya fíìmù yẹn ọlọ́wọ́ ẹ̀dọ́ tó wá ń sọ̀rọ̀ pé a lọ yà ń Dubai yìí irọ́ ló ń pa o ọlọ́wọ́ ẹ̀dọ́ Nàìjíríà láti plan yẹn o oníjó Ọládìméjì Múyìwá oníjó ló ṣe dialogue director èmi mo ní story mi
ọdún náà ni mo gbé Ayọ̀ọ́lá Àyáwọlé, Fatai Dynamic àti Yasin, Pastor Emmanuel, bọ̀bọ́ kan náà tún wà bẹ̀rẹ̀ editor, a ṣe screenplay nínú ilé ẹ̀ mọ́jú. Lẹ́yìn tá a ṣe screenplay tán, oníjó gbé script lọ Abẹ́òkúta, ó lọ dialogue ẹ̀, ó dá padà wá, àtàìpọ̀ ẹ̀, oníjó ló ń dialogue kìíní nígbà tá lọ. Ọ̀gá mi Alúwẹ̀, kọ́lọ́run kó bá mi rọ̀ wọ́n lójú, tí a jọ ṣe lead role nínú fíìmù yìí o. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ bá wọn ní Ìkẹjà pé mo fẹ́ kí wọ́n bá mi heart inú fíìmù tó ní Dubai lèmi ti pé gbogbo èèyàn tó ti ṣe fíìmù. Mo gbé script lọ bá wọn báyìí, kò ń ṣe pé mo send script o, kò sí script lórí fóònù mi o. Kẹ́lẹ̀ mọ bí tó ti parọ́ o. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ bá wọn, mo kọ́kọ́ gbé script yẹn lọ, wọ́n ní script yẹn wọn dialogue kí lọ mú ètò dialogue wa. Ìgbà tó níjó parí dialogue wọn, mo ṣe tún padà lọ gbé bá wọn ní Ìkẹjà níjọ́ kan tó wọ́n jókòó tó fẹ́ lọ bẹ́ èèyàn kan ṣe MC, mo lọ bá wọn ní Ìkẹjà tí mo gbé script wọn tá a sọ̀rọ̀ owó nìkan ni mo send sí wọn nígbà tá a lọ Dubai. Torí process Dubai ti wà nílẹ̀, torí mo ti ya fíìmù 3 sílẹ̀, ìkẹrin tí mo fẹ́ yà ló ní kí jẹ́ kọ́ ọmọ yẹn ṣe. Orúkọ ọmọ yẹn ló dẹ̀ padà kọ sí as a producer, kò dẹ̀ fún mi lówó ẹ̀. Nígbà tí mo dẹ̀ padà béèrè ọlọ́wọ́ Ẹdán tí mo rí pé kíní ẹ̀ ti fẹ́ di pé kò fẹ́ fún mi lówó mọ́, wàhálà ti ń ṣẹlẹ̀, wọ́n ti ti ọ́fíìsì pa, wọ́n ti ṣe gbogbo ẹ̀ pa. He now call me pé poster mi fẹ́ kélé tún dàbí ẹni ìgbèrè tẹ́ ń fẹjọ́ mi sùn mọ́ mi káàkiri. Torí máníjà wa ń gbà yẹn, GM company yẹn, ó gbé wá láti Qatar, ó ní kẹ́ni ẹlẹ́ni resign, ìyà tó fi jẹ máa yẹn tí máa yẹn ò bá rí yàmọ́ láyé ẹ̀ ó ti tó. Máa yẹn ló ń ṣe manager, ìyẹn resign lọ́hùn, ó gbé wá sí Nàìjíríà. Kò rówó oṣù kankan fún máa yẹn o, ilé ẹ̀ ní máa yẹn gbé, kò ṣe pé ó gbalé fún máa yẹn o. Ìgbà tí máa yẹn sọ pé òun ò bá ṣiṣẹ́ mọ́ tó fẹ́ dájà sílẹ̀ láti pé mọ́tò tó ń fẹ́ fún mi ní máa yẹn kọ́rọ̀ mọ́tò tún dàbí ọ̀rọ̀ ẹni ègbèrè, mi ò fẹ́ mọ́tò fún mi lówó mi. Ló wá ní èlò ni mo fẹ́ gbà lórí fíìmù kọ̀ọ̀kan. Òun á fún mi ní 100,000 lórí fíìmù kọ̀ọ̀kan. Mo ní 4 ni mo ṣe onírọ́, ẹyọ kan yẹn ká fi ṣe pé girlfriend òun ló ní. Ókè, kí ló fẹ́ fún mi lórí ọlọ́wọ́ Ẹdán? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a wà ní 60-40 pé tó bá ti yọ gbogbo owó tó bá ná tán, owó tó bá ṣẹlẹ̀ a máa pín ní 60-40, òun ni ò jẹ́ kájọ ṣe nǹkan kan. Ó lè máa fún mi ní 300,000. Ó yá, ẹ fún mi lówó, bá ní òun máa yọ owó tóun fi gbé mi lọ Dubai 100,000. Torí ọmọ mi iṣẹ́ mi kan náà tẹ̀lé mi tó gba 100,000 lọ́wọ́ ẹ̀. Ó lókè, owó mi kún 500. Ó ní owó tóun yá mi tóun padà parọ́ pé òun fún mi 300,000, ó fún mi ní 120,000 nígbà tí mi ò rówó sọ fún booking right mọ́, gẹ́gẹ́ bó ṣe sọ pé ọmọ yahoo kan fẹ́ sponsor mi, ọmọ yahoo yẹn ò fẹ́ sponsor mi mọ́, pé ẹgbẹ́ ilé òun dẹ̀ ló ń gbé, ọmọ yẹn dẹ̀ ní mo dẹ̀ ó dẹ̀ ní pósà, kí ni owó tó lè parí iṣẹ́ yìí báyìí, mo ní yá mi 300,000, ó lóun ò ní, pé kí ni problem tí mo ní, mo fẹ́ fún booking right ní 120,000 balance. Ó dẹ̀ ní kí n má wọrí, kí n mú àkáǹtì booking right wa, ó dẹ̀ ṣe níbẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀, mo dẹ̀ pàǹtí booking, ṣé ẹ ti rówó láti ro, a máa bẹ̀rẹ̀ iṣẹ́ o, iṣẹ́ yẹn ò yẹ o, mo dẹ̀ lo connection mi, ṣé 300,000 tó fún mi mo fi ya fíìmù, òun náà sọ ní mo ti sanwó fáwọn artist. Nígbà tí fíìmù yẹn dẹ̀ parí, ó wá sọ fún mi nígbà tá ti ṣí ọ́fíìsì pé òun fẹ́ ṣí YouTube, kí n má gbéṣẹ́ yẹn fún marketer mọ́. Mi ì gbéṣẹ́ yẹn fún marketer bó ṣe sọ pé mo gbéṣẹ́ fún marketer o. Ó dẹ̀ gbé sí YouTube ẹ̀ torí YouTube yẹn ò padà ṣiṣẹ́ o. Fíìmù yẹn Act Studio ló bá mi edit ẹ o. Fíìmù yẹn padà di gòbe tó yẹ pé Délé Ọ̀kín ó fẹ́ ta fíìmù yẹn ṣe mistakenly gbé lọ sí kí lórúkọ StarTime tí mo gbé dé woman rights, tẹ́kún woman rights láti padà sẹ́tù ọ̀rọ̀ fíìmù yẹn sì wà lọ́mi tí mo fi ń gbowó dọ̀la, àǹkárá sì gbà lọ́mi ó fún mi lówó, àmọ́ paniwara tún ni tẹ́ bá lọ́wọ́ fíìmù yìí kẹ́ bá lè mọ̀ pé ọ̀rọ̀ travel ti wà láàrin èmi àti ẹ̀ before Dubai, ọmọ ìjọba Cairo ni wọ́n kọ sí ìbọn, máa release fíìmù yẹn sí YouTube ní next week Friday. Wèrè Ìbàdàn ni mo pe title ẹ̀ ń sìn, mo ti change title ẹ̀, Wèrè Ìbàdàn ni mo pè mí, mo ní fíìmù mi, Fatai Dynamic ló direct ẹ̀. So ibo ni èmi àti ẹ̀ ti jọ sọ̀rọ̀ ọlọ́wọ́ Ẹdán ní Dubai, yàtọ̀ sí pé ó send owó sí PM mi láti bẹ̀ kọ́ ti organize. Lóòótọ́ bí mo ṣe dé láti Dubai ni mo dé sí location, a dẹ̀ ń ṣiṣẹ́ lọ, iṣẹ́ dẹ̀ fẹ́ break, owó ò ká mọ́, normally ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àwọn kọ̀ọ̀kan tí èèyàn ò rò ó bá ṣe, ó dẹ̀ kún 120. Mo dẹ̀ fi kámẹ́rà dúró sínú hòtẹ́ẹ̀lì tá a ti jẹ gbèsè, ó dẹ̀ ń pa ọ̀rọ̀ wípé mi sọ fún àbúrò òun, báwo ni mo ṣe máa daft ẹni tí mo mọ̀ pé àbúrò ẹni ó fi ṣọ́ mi ni, màá wá pè yẹn sẹ́gbẹ̀ẹ́ pé jẹ́ ká gbábọ̀ ọ̀dá ẹ o, níyàn ọmọ ìyá ẹ̀ pé jẹ́ agbábọ̀ ọ̀dá ẹ o, màá fún ẹ níye báyìí.
Orí gẹ́gẹ́ bí bọ́tẹ̀ ṣe sọ. ẹ̀wọ́n náà ni mo sọ yìí Wọ́n ní àdúsá pé mo wá lọ fi rẹ́ǹtì fáwọn pé mo fi rẹ́ǹtì lọ sí location níbẹ̀ mo sọ̀rọ̀ lọ wípé mo fi rẹ́ǹtì sí location pé location wọ́n ti padà wá kó equipment yẹn location ta ni what production lẹ́yìn oṣù méjì láti parí ọlọ́wọ́ idán ni wọ́n ta ṣẹ̀ṣẹ̀ dé láti Dubai tó bá máa rántí ìsìn he gave me 120,000 in the office ó wá sọ fún mi pé yàá sí tí mo lò àṣẹ PM mo sọ fóun wípé mo kámẹ́rà yẹn o àfi sí hòtẹ́ẹ̀lì pélé mi ló wà wípé tó gbé mo padà jáwọ́ fún pé ọ́ntà ò ní fẹ́ san owó yìí ni mo ṣe sí kámẹ́rà ó yẹ fún mi 120 yẹn tán mo dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá parọ́ mọ́ kí n má jèrè tíátà yìí mo ní ó ṣe dé láti Dubai ó fún mi ní 120,000 yìí ni mo sọ fún pé ẹ fún mi ní owó Uber àbí kẹjẹ́ ká gbé mọ́tò yìí ká lọ fi kó kámẹ́rà níbi tó wà tí bá parọ́ mọ́ kí n má jèrè tíátà yìí mọ́ torí mi ò ní ṣépè fún àbọ́tọ́ pé mi ò parọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí alábòsí á padà ṣẹlẹ̀ sí ó dẹ̀ ní kí n má wọ́rì ó dẹ̀ fún mi ní 10,000 extra pé kí n lọ fi kó kámẹ́rà yẹn wá ṣẹ́ni pé rọ́ ló ń pa location wo ta lẹni tó ń ṣe fíìmù lọ́wọ́ ń gbà yẹn ó ṣàyẹ̀kẹ́ nìyẹn ìwọ tó ti gbọ́ pé wọ́n fi kámẹ́rà ẹ̀ rẹ́ǹtì ni ó yẹ kó o mọ orúkọ ẹni bó ti ẹ̀ wá mọ orúkọ èèyàn kankan bí wọn náà ṣe pẹ́ ní indọ́sírì yìí wàá ṣáà ní kámẹ́rà máa ó mọ àwọn èèyàn tó pọ̀ ní same location tó ti wá kó kámẹ́rà so tí mo bá kó kámẹ́rà kúrò ní ọ̀dọ̀ ẹni yẹn báwo lẹni yẹn kò ṣe ní di gòbe tí ò ní di wàhálà tìbí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ báwo náà ṣe máa kó kámẹ́rà kúrò ńbẹ̀ tí kò ní di wàhálà ṣé mo ti ní kámẹ́rà mi ń bò mí ẹ̀sìn àbí mo ti mọ̀ kó fẹ́ wá kó kámẹ́rà ni mo ṣe máa ní ọya ẹ̀ máa ṣe ẹ̀ máa wọ̀ ọ́ ẹ̀ jẹ́ kó máa kó lọ ṣe rí pé irọ́ ló ń pa ó ń wá àtàmọ́ ni èmi ni mo lọ lọ́wọ́ ẹ̀dán èmi mo ní story mi èmi mo ní concept àyàfi táyọ̀ láyà bàbá boni ọlọ́run mọ́ra èmi mo ní everything mi torí ẹ̀ náà ṣe rí part 2 yìí kí ló dé wọ́n release part 2 ṣùgbọ́n ya part 2 wọ́n náà bí 7 million kí ló dé wọ́n release that same person tó lè mi ń bẹ̀rù yìí Latif agbára ọmọọṣẹ́ mi agbára Malaysia Alhaji Latif with due respect ọmọọṣẹ́ mi ni gbogbo wọn wà òkè jù mí lọ ó pè lẹ́yìn pé káwọn jọ ọ̀ǹtà máa bá 419 afẹ́ ajẹmáfẹ́ ayó tí fúnni ní oko ìdí ọ̀pẹ̀rù máa ka àwọn èèyàn kan pé ló pè wọlé o ẹ bá ní kẹ́mi máa pèèyàn wọlé nínú àwọn tí mo fẹ́ máa sọ̀rọ̀ èyí ní ọjọ́ tí ọ̀ǹtà fẹ́ ṣe wedding lára àwọn sacrifice èmi náà ti ṣe fún apè pàṣọ òbí balance fún pàṣọ adélé pàṣúmà aláàjì máa rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí báyìí pàṣúmà ní pé tí kò bá sí balance àwọn ò ní tẹ̀lé wa ọ̀ǹtà pé gbogbo èèyàn tó yẹ kó pè láyé kó máa rí owó èmi ni mo dìde tí mo ní ọmọọṣẹ́ mi Shakirudeen àjẹpé ayé tí wọ́n ń pè ní jẹ́ tán ó kówó fíìmù kan sí mi lọ́wọ́ a fẹ́ ya fíìmù ṣé a lè sáré na tí a máa dá padà fún torí owó yẹn ó fẹ́ kí n sanwó fún lọ láì díjẹ ni ó máa yọ ń tà ní 30,000 àfi tó bá máa san lọ́la fọmọ yẹn torí pé nígbà tọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní mi lára pé ó sẹ̀ ti náwó mi jẹ mo mú dé iwájú ọ̀ǹtà dẹ̀ sọ pé òun lòun yáwó yẹn lọ́wọ́ mi kò lọ́mọ yẹn ò ṣe bá mi fàjọgbọ̀n mọ́ ọmọ yẹn ò rí fíìmù yẹn yà láti yí ẹ̀ tí ọ̀ǹtà ti ṣe wedding ó ṣe ya fíìmù lọ́dún yìí in fact month tó lọ yìí ló ya fíìmù sickness mi ò jẹ́ kí n lè lọ ṣe sacrifice tó yẹ kí n ṣe fún ó dẹ̀ dùn mí that same ọ̀ǹtà yìí ó ń sọ̀rọ̀ pé òun ni èèyàn dáadáa yìí torí pé mi ò grant interview tẹ́lẹ̀ bó ilé mo grant ẹ̀ ni mi ìdẹ̀ ní káwọn èèyàn káàánú mi torí ó ní mo fẹ́ káwọn èèyàn káàánú mi mo ṣe ń grant interview oníjó tó kọ script wa ó ti ya fíìmù ẹ̀ ó ti edit ó ti subtitle ó ti ṣorin sí master ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ ayọ̀láyà ló introduce ẹ̀ sí wa oníjó mà ti ya fíìmù ẹ̀ tán ó wá sọ wọ́n tà pé kọjọ kó bọ́n ta Africa Magic tó ipa ní chance Africa Magic ọ̀n ta gba fíìmù lọ́wọ́ oníjó Africa Magic show fíìmù oníjó ṣé Africa Magic máa show fíìmù èèyàn kó má fún èèyàn lówó ni ṣé Africa Magic máa show fíìmù èèyàn kó má fún èèyàn lówó ni ọ̀n ta ò máa fún oníjó lówó oníjó bẹ̀rẹ̀ sí ní sunkún káàkiri oníjó pè mí mo yẹ̀yẹ́ mo ní ọ̀dàlẹ̀ níyí kí ẹ tó gbé fíìmù fọ́ńtà ṣe pè mí ṣèbọn tà ò kì í gbé kọ́ọ̀lù tèmi mọ́ oníjó òróró gba bóyá lọ sáfá ni bóyá àdúrà ló pọ̀ ní ṣọ́ọ̀ṣì ni bóyá ìwà ìyàwó ẹ̀kan ló dání bóyá Ọlọ́run ló rántí ọmọ ẹ̀kan Ọlọ́run ló kọ̀dẹ̀ rántí ẹ̀ sí rere ọ̀ǹtà wa fẹ́ sẹ́ndì owó tí Ayọ̀láyà wọn fẹ́ ṣe fíìmù mi kò gbé kọ́ọ̀lù oníjó mọ́ Ayọ̀láyà ní orí ìkọ̀ọ̀kan ṣe sí
kó lè máa yé ni mo ṣe ń dárúkọ Ayọ̀láyà torí Ayọ̀láyà is a good boy to me, is a good person to me tí ò kí n kóyàn mi kéré, but kó lè máa yé ni mo ṣe ń dárúkọ. ọmọ ẹsẹ̀ ìdòwò sí Ayọ̀láyà bóyá oníjó Ayọ̀láyà ló fi ṣe kinní síbi tó fẹ́ ṣe kinní sí ni ó bí lè pa Ayọ̀láyà ló fẹ́ sẹ́ndì owó sí bó ṣe sẹ́ndì owó sí oníjó nìyẹn. ó ṣe sẹ́ndì owó sí oníjó Ayọ̀láyà bá pè pé òun ò rówó létà náà padà lọ wò pé oníjó náà sẹ́ndì owó sí Ayọ̀láyà bẹ̀rẹ̀ sí bóníjó fàjọgbọ̀ pé kó sẹ́ndì owó padà oníjó ní ṣòun ya wèrè ni òun á sẹ́ndì owó sí padà lówó tẹ́ ti jẹun àdúrà bóun ṣe máa rí balance gbà àwọn èsùn balance náà dé ní pẹ̀lú gbogbo owó tó ní tó fi sponsor Wàsíù káàkiri. èmi nìkan kọ́ ni mo ṣe fíìmù fún láńkó ọmọ ọba Dubai ṣe fíìmù fún kò rí yorùbá sí Ìgbàdàn la bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kó wá dìfẹ́ǹdẹ̀. ọmọọṣẹ́ ni Alhaji Lateef Agbára ó pè lẹ́yìn mi ó ní káwọn máa ṣe fíìmù torí pé yẹn ń lọ Amẹ́ríkà ìgbà tí yẹn rojọ́ fún bóyá 3 million bóyá 3.5 million ó gbà á lọ́wọ́ ẹ̀ ó wà fowó yẹn produce fáwọn Ayọ̀láyà o ó fi agbára sínú fíìmù yẹn o kò rí $1 dá padà fún ṣe agbára yẹn náà ó ṣẹ̀ ó ti jẹ́ lówó rí. ọmọọṣẹ́ mi kan mi ní dárúkọ ẹ̀ wọ́n gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ tó ń kó fún pé kó bọ́hùn ṣe fíìmù nígbà tó fẹ́ gba ó lóun fẹ́ gbé lọ sí Canada ìyẹn ta mọ́tò ẹ̀ ó ta gbogbo master tó ní ó gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ ìyẹn ò tí kọjá Abẹ́òkúta láti gbà yẹn àfi tó bá tún máa lọ Ìbàdàn lọ bá wọn direct fíìmù. is a living witness. That same guy tó pè wọlé yìí wípé èmi ṣe fíìmù 4 fóun ló bá wọn sẹ́tù ọ̀rọ̀ yẹn tó fún bọ̀bọ́ yẹn ní owó díẹ̀ ọ̀sánwó yẹn tán dè ní pẹ̀lú bó ṣe ń kówó láńlá sponsor Wàsíù Àyìndé ọ̀tà ó jẹ mí lówó òógùn mi máa béèrè lọ́wọ́ ẹ̀ ẹlẹ́dàá mi máa béèrè lọ́wọ́ ẹ̀ àdàbí tó bá jẹ́ wípé irọ́ ni mo kún ẹ̀. ẹ ṣeun gan ká fi gbogbo àwọn nǹkan tí à ń sọ láti ká fi parí àwọn nǹkan tí a ti ń ṣe nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní pé ẹ dárúkọ ọmọ Bánkẹ́ ẹ dárúkọ Kúnlé Afọ́ọ̀dù ní pé gbogbo àwọn yìí tí ẹ pè ní àwọn ọ̀rẹ́ yín pé gbogbo wọn ẹ̀wọ̀n ibi tí gbogbo wọn wà ní pé tí ẹ̀yin bá ṣe pẹ̀lú wọn ní pé ṣèlú yẹ kí wọ́n ṣì máa pè yín bọ̀ ìbéèrè kan tí mo fẹ́ béèrè pé ǹjẹ́ ṣé ẹ ṣì ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin ẹ̀yin àti Kúnlé Afọ́ọ̀dù torí ní comment section ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ yín wọ́n testify sí ní pé ní àdúgbò tí ẹ jọ wà ní pé wọ́n mọ̀ yín pẹ̀lú Kúnlé Afọ́ọ̀dù ní pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ní ìjẹ́sì ní àbáṣepọ̀ tó dán mọ́rán. ẹ ṣe èmi àti Kúnlé Afọ́ọ̀dù ò ní jà tí ayé yìí máa fi parẹ́ kò tí ì sí nǹkan náà tó fẹ́ fàjà wa ahọ́n àtẹnu wọn máa ń jà wọ́n dẹ̀ máa ń parí ẹ̀ kò róbí ro mí èmi náà ò dẹ̀ róbí ro nǹkan tí Kúnlé Afọ́ọ̀dù ń ṣe tóun ń sọ yẹn pé ó yẹ kó gbé mi jáde kí wọ́n máa fi mi tọrọ owó Ọlọ́run ò ní jẹ́ n rí. Prógámù Kúnlé Afọ́ọ̀dù ẹ lọ wò ó àwọn adult àwọn àgbàlagbà wa tí wọn ò rọ́wọ́ mú lọ sẹ́nu mọ́ tí wọ́n jìyà iṣẹ́ yìí fún wa táwa wá ń jọrọ ẹ̀ àwọn ni Kúnlé Afọ́ọ̀dù ń ṣe ẹ́ẹ̀pù fún kò ń ṣe àwa tá a ṣe lápá tá a sì lẹ́sẹ̀ tá a sì lè kọ story tá a sì lè struggle tá a sì lọ báyọ̀ pé ẹjọ́ sponsor mi tá a sì lè ronú wípé nǹkan báyìí la fẹ́ ṣe kò ń ṣe irú wa èmi nìkan kọ́ lọ́rẹ́ Kúnlé Afọ́ọ̀dù Kúnlé Afọ́ọ̀dù last year December kò ná fáwọn ọ̀rẹ́ rárá ná tó 4 million mo fojú kéré ẹ̀ bẹ́ẹ̀ àtẹni tó ti rí ṣe àtẹni tí ò tí ì rí ṣe nínú wa gbogbo wa ló pè ló fún ní nǹkan ọdún ní nǹkan rigidigi tó yẹ pé gbogbo àgbà gbé délé báyìí àwọn ìyàwó wa wò pé Kúnlé Afọ́ọ̀dù ló ṣe lè fún yín pẹ̀lú owó cash tí ò ṣe pé èèyàn kankan ló sponsor ẹ̀ o kò ṣe pé èèyàn kankan ló ní kó wá fún wa o kí ni yẹn lè má jọ ẹlòmíì lójú ó jọ èmi lójú because kéèyàn tó ra 16 dirika of rice òróró pẹ̀lú odidi adìẹ ní December 30,000 náà tẹ̀díẹ life shake ló gbé fún wa ó tún wá fi 10,000 naira rẹ lórí látòrí ibi tó ti bẹ̀rẹ̀ tó fi dórí bàbá tá à ń bá ṣiṣẹ́ Kórèdé films Kẹ́mi Kórèdé moscow àwọn èèyàn àpọ̀ lọ tájọ ṣe boys gbogbo àpáta àfẹni tó bá jẹ́ pé ó pè kò wá ẹni tó níyàwó méjì gan ó ṣe sọ́nà méjì so èmi àtà Ford à ń ṣe adẹ̀sí ń ṣe kódà production tí mo fẹ́ ṣe yìí ó ti ní nǹkan kan tó sọ fún mi pé poster this is the only way I can help you tó bá tún wá ní ìdí nǹkan mi jẹ́ kí n mọ̀ pé eléyìí mo máa ṣe fún ẹ voluntary so kí ni. wow ẹ ṣeun gan ẹ ṣeun gan
pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ, mo mọ̀ pé tí àwọn nǹkan tí à ń ṣe lọ́jọ́ tòní tó bá jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá wò wọ́n á rí nǹkan ẹ̀yọ̀kan àbí méjì kan. Ṣùgbọ́n èmi tí mo wà níwájú yín tí mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín, pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Hunter, ó fi yé mi ní pé gbogbo nǹkan tí bá fẹ́ bá ènìyàn ṣe ká máa ṣe àdéhùn. Ibi tí mo ti gọ̀ nìyẹn. Àìní àdéhùn tó kúná ló fa wọn. In fact, torí pé ọ́fíìsì tó padà tì yẹn ni. Nígbà tí ọ̀rọ̀ lọ́wọ́ ẹjọ́ di wàhálà, tí mo wá padà lọ bá pé mi tún fẹ́ kó ẹjọ́ ìlọsọ́dọ̀ màmá ẹ̀ mọ́ o. Tẹ bá wo interview ẹ̀, ibi tẹ ti máa rí pé ó ṣe mistake. Tẹ bá tí ẹ̀ bá ti ń parọ́ kò ní mọ̀ nǹkan tó sọ. Ó lóun kó 400,000 fẹ́mi wípé owó iṣẹ́ yín rèé o. Èmi wá bẹ òun wípé kí n jọ jẹ́ n fowó yìí produce, èmi ò ní bùkátà tí mo fẹ́ gbọ́n. Mo wá ń bẹ̀ pé jọ jẹ́ n fowó yìí produce, jọ jẹ́ n fowó yìí produce, irọ́ ni. One. Second one, tẹ́ ẹ̀ tí ìbéèrè lọ́rọ̀ mọ́tò ó rà á ni, ó san 450,000 síbi tó ti ta mọ́tò, wọ́n fẹ́ ta mọ́tò yẹn ní 800,000, ó mú wa débẹ̀, wọn ò kówè fún wa, wọ́n ń ta mọ́tò Kọ́lá nígbà yẹn, Kọ́lá bus stop. Ọ̀rẹ́ mi tó ṣe PM gbogbo iṣẹ́ yẹn, Kúnlé Àjíkí can testify to this. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wá Kúnlé Àjíkí on Facebook, ẹ bá mi inbox ẹ ní mò ń pa irọ́. A ti jìnnà síra wa díẹ̀ sí torí mi ò tí ì rí, mo ti rí ìsàtúfẹ̀ tó 3 years. Ẹ kò bá mi inbox ẹ pé Mr. Saburi sọ nǹkan báyìí. Kúnlé Àjíkí ló ń bẹ̀ mí pé ó ṣàgbó ẹ̀, òun àti ọ̀rẹ́ mi ambassador Báṣọ̀run Akínpẹ̀lú, òun ni Shama Tampan Ajérọ̀mí ìfẹ́ lódù ti date. Now, àwọn ìlú sọ fún mi pé àwọn ò bá wa ṣe mọ́ torí pé gbogbo wọn yẹn kò sẹ́ni tí mo máa ń sanwó iṣẹ́ fún. Wọ́n ń ṣe fún mi pé àwọn ti mọ̀ wípé tọ́ǹtà bá máa fún mi lówó báyìí mo ti ṣoríire, tí bá dẹ̀ ti ṣoríire, àwọn náà ti ṣoríire nìyẹn. Wọ́n ń finú fẹ́ẹ́ bá mi ṣe. Èyí tó wá padà sọ tó fi parọ́ pátápátá tí mo fẹ́ yànnà nú ẹ̀ báyìí. Ó ní nígbà tèmi lọ bá mọ́mí òun, tí mọ́mí òun sọ pé kóun fún mi 500,000. Ṣé pé kò sọ pé òun padà fún mi. Ó wá ní èmi wá kó fíìmù, mò ń tà káàkiri. Fíìmù 700,000 àbí 800,000 ló pè. Ó lóun lọ fi mọ́tò òun yáwó. Ṣé ẹni tó ní owó lè lọ fi mọ́tò ẹ̀ yáwó nítorí ti tèmi. Mọ́tò tó rà kò jẹ́ nǹkan kan kí n tó ṣe ní Egbére, ilé màmá ẹ̀ ló ń gbé. Aṣẹ ní Egbére ọ̀sẹ̀ yẹn ló gba 3 bedroom flat sí Ọdẹ́kúnlé street ní Àgbàdo Kọ́lá, gbogbo èèyàn lè testify sí. Girlfriend mi tí mo sọ ń gbà yẹn lájọ wà bẹ́ẹ̀ fún wa ní room kan síbẹ̀, bí o ti lé mi pa níjẹ̀gùn, mo nílé o. Now, òun àti bọ̀dá kan, èmi náà mo jẹ́ ọdún ẹ̀ náà ni èmi náà mo jẹ́ kó mọ bọ̀dá yẹn, wọ́n pe bọ̀dá yẹn ní Mr. Ọlá, ni wọ́n jọ ṣe bísínẹ́ẹ̀sì wípé àwọn fẹ́ máa lọ sí local government, pé àwọn local government sọ pé a máa sanwó lórí television, a máa sanwó lórí fáànù, a máa sanwó lórí ìkọ̀kan tí wọ́n fi gba, tí kò fi ní owó kọ̀ọ̀kan lọ́wọ́, gbogbo owó tó rí níbi ẹni Egbére ibẹ̀ ló ná sí. Ó wá lọ yá owó bóyá 400,000 mi ìmọ̀ye tó yá. Níjọ́ tí mo wá rí pé ó ti gbé mọ́tò olè, bá sọ pé fíìmù tó kúnlẹ̀ yìí gbé fèmí kémi lọ ta. Fíìmù yẹn dẹ̀rẹ̀ ó jẹ́ 1,500 copies. 500 ní ẹni Egbére part 1, ẹni Egbére part 2 àti championship tó ní kò lọ yẹn. Ó jẹ́ 1,500. Wọ́n máa ń dọ́ọ̀bù késẹ̀tì nígbà tí mo sọ fún yín ní 20 naira. A máa ń ta késẹ̀tì ní 100 naira. Àwọn tó ń bá wa kiri ẹ̀ káàkiri máa gba 30 naira. Kò kó speaker kankan fún mi o. Bàbá tó kó speaker fún mi, Ìbàdàn náà wà, wọ́n pè wọ́n ní bàbá oníwèé, wọ́n máa ń ta ìwé káàkiri. Ọmọléèwé jọ̀gẹ̀dẹ̀ dáràn, kíní kan, kíní mẹ́gáfóònù wọn la fi ń tà, mo dẹ̀ gba mọ́tò, àwọn ọmọ Ìbàdàn tó bá mi ta fíìmù lè gbọ́. That's only 1,500 fíìmù tí mo tà. Ẹ wá bá mi ṣí 70 naira lọ́nà 1,500, ṣó ti wọ 500,000. Ẹni tí ò lówó lọ́wọ́, àwa dédé ronú, ẹjọ́ kẹjọ òbò láàrin ara wa, wípé kí wá lọ ta mọ́tò mi àbí kí lọ fi mọ́tò mi yáwó, kí wá fi print fíìmù fún póstà tí mo jẹ, ẹni tó jẹ lówó, ó dẹ̀ ní mind wípé tó bá ta mọ́tò ẹ, tó wá fowó print fíìmù fún, àwa ronú, á dẹ̀ kó owó yẹn, àwa kó fún ẹ torí pé òun ò ní bùkátà. Tó bá ní 700,000 lọ́wọ́, kò ní lọ gbé mọ́tò ẹ̀ síbi tó ti yáwó. Tó bá ní owó tó tó 300,000 lọ́wọ́, kò ní lọ gbé mọ́tò ẹ̀ síbi tó ti yáwó. Kò sí nǹkan kan tó jọ irọ́ pátápátá tó jìnnà sóòtọ́ ló ń pa. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa mọ́ kí ẹlẹ́dàá ìyá ẹ̀ àti ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀ kó jẹ mí yà. Àmọ́ tó bá jẹ́ pé kò ṣe pé irọ́ ni mo pa mọ́ ẹ̀ Hunter Abíọ́lá Ọdẹ́rìndé Ògúnlákáyé ni kó dá láàrin mi àti ẹ̀. Ẹ ṣeun gan, ẹ ṣe é sọ.